rán wa létí orúkọ yín sà. Gabriel Adégòkè. Ìlú wo la wà yìí sà? Alábọ̀kọ. Kí lorúkọ àdúgbò tá a wà yìí? Òkè Ẹgbẹ́. Bàbá, Yes, sir. nípa ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan, Bẹ́ẹ̀. ẹ nípa ilé yìí tí a wà ń bẹ̀ àti ẹ̀yin àti ẹ̀gbọ́n yín àtàwọn ọmọ ẹ̀gbọ́n yín àti ìyàwó ẹ̀gbọ́n yín. Ibi tọ́rọ̀ wa dé dúró ìbáyìí, ẹ mọ̀ pé a ti lọlé alára, a ti lọlé ajérò, a ti lọlé ọwáràngún. Bẹ́ẹ̀. Ibi tọ́rọ̀ wa dé dúró yìí, a wò pé ọ̀nà àbáyọ sí nǹkan tó wà ńlẹ̀ yìí ọwọ́ yín náà ló wà. Wà lọ́wọ́ náà. Kí lẹ wá fẹ́ bá gbogbo àgbáyé sọ báyìí? Ohun tí mo fẹ́ bá gbogbo àgbáyé sọ sí olókìní ní dàrú. Orúkọ ṣe pàtàkì. Orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. So mo ti yọ̀ọ̀dà pátápátá. Lẹ́fẹ̀ẹ́ lórúkọ burúkú èèyàn gé mẹ́fẹ́ kéèyàn ìgbòrà ni kó bàjẹ́. Lẹ́fẹ̀ẹ́ lórúkọ ìbàjẹ́ sílẹ̀ lọ́mọ ìtìmí náà. Torí èmi ló bí gbogbo rẹ̀ hàn. Kí lẹ yọ̀ǹda? Ilé ìlú yọ̀ọ̀dà. Ẹ ti yọ̀ǹda. Pátápátá tọkàntọkàn. Dídé ìjọba ọ̀run. Ẹrù yín wà ń bẹ, ibẹ̀ la bá yín bá tẹ́lẹ̀ ti yọ̀ǹda. Ẹrù ti kó ẹrù mi bọ̀. Àmẹ́tọ̀ fún látàrí bẹ́ẹ̀dì mi bẹ́ẹ̀ ti lé bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀dì mi ti lé bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀. Ẹ ti ń kẹ́rù yín. Bẹ́ẹ̀ ni alágbára náà. Ó ti kò yí kan ọmọ ẹ bá mi kó lówó nínú ọ̀lẹ́rẹ̀ ẹ bá mi páàkì ẹ̀sọ́ pátápátá. Ṣé àwọn ọmọ wọ̀nyẹn àti ìyàwó ẹ̀gbọ́n yín ṣé nǹkan kan ò ní ṣe wọ́n? Lágbára náà wọ́n máa ti ṣe èmi ló ṣe. Ẹ̀yin ti dàgbà, wọ́n bẹ̀rù yín gan. Èmi náà ló ṣe. Èmi náà ṣe méjì gbọ́dọ̀ bilẹ̀ jẹ́ méjì gbọ́dọ̀ bìrì jẹ́. Ṣé mo máa ṣe ọmọ mi á jẹ́ lọ́la? Mo gbọ́dọ̀ mo yọ̀ǹda pátápátá. Ṣé yọ̀ǹda ní àbí ẹ̀yin kọ́ lẹ nílé? Brọ́dà yín ló nílé? Ṣé rí tìyẹ̀ sà? Iṣẹ́ rí bàbá, ẹ jẹ́ aṣẹ́rí ibi tẹ́ bọ́rọ̀ dé yìí, ẹ ti wà bí akọni, ẹ ti wà bí àgbàlagbà, gbogbo ayé ti gbọ́ lọ. Ohun tẹ́ ẹ ṣẹ̀fẹ̀ wá sọ yìí kò ní ìtumọ̀ mọ́, ó lè mú káwọn èèyàn náà padà wá ṣàánú yín. Ó ti yé yín báyìí, ṣé brọ́dà yín ló nílé àbẹ́yìn? Ẹ sà, ọ̀dà wò lọ́ní. Brọ́dà yín ló nílé. Torí ọmọ yín kan tó ń jẹ́ Fúnkẹ́, òun ti máa ń sọ fún àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ pé tó bá wá sí pélé brọ́dà àbáyébọ̀n bàbá òun tó wà lára mọ́kọ, ṣe mọ̀ gbogbo àwọn ẹ̀rí tá a ti ní dání. So ìgbà tẹ́ ti wá sọ báyìí pé ẹ tún jẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà gbọ́ lẹ́ẹ̀kan sí pé ta ló ní ilé tó wà ní Ẹgbẹ́ wá yìí, lókè Ẹgbẹ́ jàre, ta ló ní ilé tó wà ń bí? Brọ́dà yín ló. So ẹ ti yọ̀ǹda báyìí. Tọkàntọkàn. Ẹ dẹ̀ ti gbé mọ́. Àwọn ọmọ wọn wà dọ̀rùn yín bàbá àti ìyàwó wọn. Èmi ló ní ẹ̀. Ẹ̀gbọ́n yín ti kú sọ́run báyìí. Èmi ló ní ẹ̀ o. Ẹkú méjì ló sọ lọ́wọ́ tó ìyàwó mi tó tún tẹ̀gbọ́n mi. Ìrájú méjì ni. Báwo lẹ ṣe wá rò pé fámìlì pẹ̀lú tó ti bàjẹ́ tẹ́lẹ̀ láti ìgbà tán ti ń fà, báwo lẹ ṣe rò pé fámìlì máa wà ní ṣọ̀kan padà báyìí pẹ̀lú gbogbo ohun tí bóyá nínú àìmọ̀ kan lẹ ti fà tẹ́lẹ̀, báwo lẹ ṣe rò pé gbogbo ẹ̀ á wà ní ṣọ̀kan báyìí? Ọ̀nà tá a fi wà ní ṣọ̀kan èmi náà pè hàn pé kan wá èmi ló bí hàn ẹ̀jẹ̀ mi ni wọ́n. Ṣé ẹ máa tọrọ àforíjì lọ́wọ́ wọn ni? Ọ̀dà Bíbélì sọ kí ní kan fún wa, wọ́n ní ká mọ̀ ṣe jẹ́ kí ká mọ̀ ṣe mú ọmọ wa bínú. Ṣèǹkẹ́tì mi, Bíbélì lọ sọ bẹ́ẹ̀ o, ká mọ̀ ṣe mú ọmọ wa bínú. Báwo lẹ ṣe wá fẹ́ ṣe tí gbogbo ayé ń gbọ́ wa, tí gbogbo àlàáfíà ó lè jọba, tí ẹ máa wà nírẹ̀pọ̀ padà? Àwa nírẹ̀pọ̀, mo fi dá yín lójú, àwa nírẹ̀pọ̀, mo fi dá Nàìjíríà lójú, àwa nírẹ̀pọ̀. Ìgbà tẹ́ ti wá mọ gbogbo orú èyí bàbá, kò yẹ kẹ́ tún máa fi ìwé lọ́ọ̀yà dẹ́rù bà wọ́n tẹ́lẹ̀, gbogbo ohun tẹ́ ẹ ṣe yìí. Iwájú ọ̀nà tẹ̀ kì í ṣe mi ló fi ìwé lọ́ọ̀yà dẹ́rù bà wọ́n o. Ta ló kọ́? Ṣé ilé ẹ̀gbọ́n ìyàwó mi ìyẹn wà ní abá, so ọ̀dẹ̀ tí wàá kẹ́ni lọ kó má sí ilé ẹ̀gbọ́n kó má, èmi náà ní fámìlì mi. Ṣèǹkẹ́tì mi, èmi náà ní fámìlì mi. Ṣé mọ̀ pé tó bá yẹ pé brọ́dà yín ti gbọ́rọ̀ ọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀, ó ṣe ṣe kí brọ́dà yín má kú, torí gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, a ò sí ń bẹ̀ o. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, bẹ́ẹ̀ ṣe ń bí lọ́ọ̀yà ṣe ń pè wọ́n, tí brọ́dà yín gbọ́ náà ló gbé kalẹ̀ nu, ó bá mi kanlẹ̀ ló dẹ̀ kú bẹ́ẹ̀. Ṣé níta ẹ di
ọ̀rọ̀ máa lọ pápátá ètò àlùbá ọ̀rọ̀ máa lọ ètò àlùbá kí ló kàn bọ́ọ̀rọ̀ mi pẹ̀lú lọ́ọ̀yà ètò kan. Gbígbọ́ tán ni wọ́n ń gbọ́ tí lọ́ọ̀yà ń pè wọ́n pé bolẹ̀ wà wọ́n fẹ́ fún wọn níwèé wọ́n ní brọ́dà yín wá sọ pé ṣé Gabriel nìyẹn àbúrò mi náà. ẹ̀jùn kan ló wà lè sọ sáà mo ti fi síta kò sí nǹkan tó nílò ò lè sọ tèmi bí dájú ká bọ̀rọ̀ mo jẹ́ kù èmi náà bí ìyá jẹ́jú kan bí ìyá ẹ̀ bí dájú. Bọ́lẹ̀ yín ti wá kọ́lé sí bá àbí bí tẹ́ ní foundation sí àbí bí tẹ́ ń gbèrò láti kọ́lé sí. Ibi tí mo ní ní àti kọ́lé sílẹ̀ ní ìlú rẹ̀. Ilẹ̀ yìí àbí. Ibi yìí báwo ló ṣe jẹ́ sà. Bàbá wa ló ní bí tẹ́lẹ̀ bàbá wa ló ní so bẹ́lẹ̀ èdè tó wà lórí ọlọ́run wa èmi ló ṣe ilé rẹ̀ èmi ló kọ́lé síbẹ̀. Bèbí tẹ́yìn fẹ́ kọ́lé sí rè ilẹ̀ tí yín lélẹ̀ báyìí. Ilẹ̀ wa fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà tẹ́ ti dà wá láàmú tẹ́ ti da gbogbo àgbáyé láàmú ilẹ̀ fẹ́ bá wọn sọ gbogbo àgbáyé tán ti gbọ́rọ̀ ìlọ́tẹ̀lẹ̀ ilẹ̀ fẹ́ wá bá wọn sọ báyìí. Pé mo fẹ́ bá ọ̀tọ̀ nílé lẹ́ẹ̀kan yẹn mo ti sọ pé mo ti yọ̀ǹda ilé ìbárakátà tọkàntọkàn títí mo fi kú. Ṣé ẹ wà ní tọrọ àforíjì lọ gbogbo ọmọ Nàìjíríà tẹ́ ti jọ ń dà wá láàmú láti mi ò ṣe ọlọ́mọ dà á láàmú mo jẹ́ ọmọ Nàìjíríà ọmọ àgbáyé ìforíjì mi ò orí adé tọkàntọkàn. Kí ni ẹ kọjọ́ orí yín lẹ́ẹ̀kan sísà. lọ́jọ́ yẹn 75 ló fi lọ́jọ́ yẹn. 75. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí àti àdúgbò tá a wà yìí. Gabriel ìlú Adégòkè. Tí gbogbo ayé mọ̀ sí. ìlú Awọ.